Bros, ẹ má bínú, mo fẹ́ sáré dé ojú ẹlẹ́gbà ni, but kò sí change lọ́wọ́ mi. 500 naira mo need ẹ̀ bá ní 500 yẹ fún mi. Ojú ẹlẹ́gbà yẹn tó náà ní change kankan lọ́wọ́. But tẹ́ bá máa ẹ̀ lè jókòó kọ́ fún mi lóúnjẹ. Kọ́ fún mi lóúnjẹ. Kí n gba nǹkan tó bá wù mí. Bros, ẹ ṣe gan. Ayé ló ń bá jẹ. Wẹ́tà! Ẹ jọ sọ̀rọ̀ lọ́run ṣé ẹni ògúfe àwọn inú ẹran yẹn abọ́dì ẹni ìwé ẹ kọ́kọ́ fún mi ní ẹni rice jollof rice àti fried rice ó wà ẹ fún mi ní jollof rice àti fried rice tí salad bá wà bẹ́ẹ̀ lè bá miss salad mọ́ ẹ má fi cream púpọ̀ sí òtẹ́ gbọ́. dáhùn náà wà ebi ń pààyàn náà ló ṣe yẹ kí wọ́n máa ṣe bí kíní ẹ dáhùn jàre àwọn bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe tiẹ̀ nìyẹn kí ni gbogbo yẹn ẹ dáhùn jàre. Òun náà nìyẹn gbogbo ẹ̀ láti ṣe látàárọ̀ òun náà ẹ̀ kàn máa ṣe ní kíní kúrò wájú kíní kẹjọ ẹ fún wa lómi o bros ẹ ṣe gan jàre ẹ fún wa lómi àwọn pípọ̀ yìí wọ́n máa ń ṣe ní kíní o mi láìkì bọ́ ṣe máa ń ṣe wọ́n dẹ̀ náìsì gan mo láìkì yìí máa ń náìsì bíbá yìí dáadáa bros gẹ́gẹ́ gan ń gbà yọ. Kí ló ń ṣe tó mọ̀ tó pé Chelsea ni. No, ìgbé ọkọ̀ kí máa ń believe ọ̀rá. Mo bí ọ bí ti bá àwọn ọmọdé kan yóò lọ́mọ lórí ìgbà jáde lórí tó kọ́ gbọ́n wọn ọ̀rọ̀ báyìí. Wọ́n ti ń jáde my friend. Chelsea tó bá gbé Chelsea ọmọ olóko lórí ẹ̀. Even máyì tó ń bá tíkẹ́ẹ̀tì wèrè jẹ́. Even with the name Chelsea, ó ṣe ẹ̀sìn ní ẹ̀wọ́ ni. Let me tell you, ṣọmọ Manchester United is a very good club. Ó jẹ́ ní kóòpù gangan, ó gbé gbogbo báyìí wá lọ. Óòpù tí mo gbé rẹ pé at least over one at least. Ṣé o tí yóò bá debate George over argument máa bọ ọmọ Igbo ló ń ṣe yìí gan. Brother, God bless you jare. This naughty argument want to involve you. Come on, I understand. But nínú Chelsea, ṣé o mọ Chelsea club tó máa ń gbá bọ́ọ̀lù? Ó dẹ̀ mọ Manchester United tó ń gbá bọ́ọ̀lù as well. Even if you don't know Chelsea, ó máa mọ̀ máa yẹ. Ẹ̀gbọ́n tẹ́lọ̀ tó sọ dáadáa. Kí ló ń ṣe ẹ̀yìn náà? Let me ask him peacefully. Nǹkan tí mo sọ dáhùn ni nínú Chelsea pẹ̀lú Manchester United, which club is the best? Èwo ló dáa jù? Téèyàn bá máa bẹ́ẹ̀. Mo pe Igbo ni ẹ̀kọ́ yóò máa dáadáa. Bàbá ta yóò jẹ́ pé yóò bá. Bẹ́ẹ̀ mi ṣe wà ní bàbá ń sòótọ́ ọ̀rọ̀ torí pé abánigbélé má mọ̀ wá ẹni ọ̀tá ẹni ni. Ẹ̀yin Chelsea ẹran ni Chelsea. Ẹ̀rọ ní àwọn ọmọ Chelsea kankan fúnra wọn. Ọmọ ẹran ni wọ́n. Chelsea náà ẹran ni. Ẹran gidi. And the people that are following Chelsea as well. Book on there. So final same thing on ẹ̀ méjèèjì. Ó ti understand. Ìtẹ́jọ́ yín. Ibo tó bá ti ń bá Yorùbá rìn rìn. I can't argue with you again. Ọmọ ẹran ni ẹ. Ọmọ ẹran ni ẹ. Ọ̀sán ẹ̀ méjì. 5K. 5 kẹ̀kẹ́. Bẹ́ẹ̀ni sir. Kí ló ṣẹlẹ̀ ṣe bí oúnjẹ 2.5 mú ní kẹ́ ẹ tà fún mi? Ìwé ilẹ̀ ní kábùsì. So 5,000 naira. Ṣé rí ẹ̀gbọ́n tó wà lẹ́yìn wọ́n máa sanwó yẹn fún yẹn. Ẹ̀gbọ́n yẹ ẹ̀dá. Ojú ẹ̀ máa bó ni. Ìyá ṣe èrè mo ní kó tó ń jẹ fún ẹ. Àwọn ẹran yẹn àtọwọn ọmọ ẹran yẹn ni kó wá san oúnjẹ. Ó ti yá wò. Àkóso ìjọ fẹ́ ń bì. Tẹ́ bá ti mọ̀ pé kò sówó, ẹ máa fábọ́ ni o. Àbí kẹ́ gbálẹ̀. Ọ̀tá mi tẹ́. Ẹ kò tẹ́ ẹ bá fẹ́ kúrò níbí. Ẹ wo Miss Bukẹ́ ẹ má bọ̀dẹ̀ wá o. Oyè ilé ẹni tẹ́ ẹni fún nǹkan tó máa fọ̀. Gbogbo ẹ̀ lélẹ́yìí. Ẹ bọ̀ sáyé olùsọ̀fẹ́ kọ́ níbí. Oyè ilé ẹgbẹ́ ìgbà kẹ̀kẹ́ fẹ́ fọ́. Ọmọ ìyá mi. Ọ̀pá yìí. Wọ́n yìí ló máa pa ẹ́. Ojú ẹ̀ náà máa fọ́ ní bó ṣe wà ẹ́. Ojú ẹ̀ máa fọ́ ní bó ṣe wà ẹ́. God have mercy upon us.